kí ló fà á tẹ̀ ń ronú. ọ̀rọ̀ mi ò wá tó ronú ọ̀rọ̀ mi ju kí n ronú lọ èmi wọn á dẹ́n tí mo gààrí lásán láì ní ṣúgà láì ní nǹkan kan nú tábà tiẹ̀ mú gààrí gan yàrá ọmọkẹ́ ó yí ọ olóríṣiríṣi nǹkan tí màá fi mú gààrí. dájú ọmọkẹ́ ẹ tó dé làmọ́ rí tẹni tó ń bọ̀ a ò mọ̀ ohun tí ó sì tó ó ń bọ̀ wá sẹ́kù. yàrá ọmọkẹ́ sórí ìrètí pípẹ́ ó máa ń kó àárẹ̀ bọ́kàn ni ó ti kọjá òye mi báyìí lémi èmi tí mẹ́kì mo máa ń fún yẹn mo wá dé tí ń dá nǹkan fún èmi. ó ti ẹ̀dá báńkù dànù ẹni àwọn wà lọ́nà láńkò ẹni náà ni wọ́n bọ̀ wálé kó dábẹ́ iná ti sè é jẹ́ wàá pè wá ẹ̀ sì kankan màmá mi ló rán mi wá o kò sí kan tá a fẹ́ jẹ́ lé náà ẹ pè wá kó ṣe àrí kankan jẹ́ sẹ́mo pé mi náà níṣẹ́ lọ́wọ́ ẹ ojú iná là ń wò náà kí lè fẹ́ kí n ká mọ jẹ náà. ṣe bíbí nǹkan bíi last week ni wọ́n sẹ́ni change kankan. ẹ sì lẹ́sẹ̀ ń change sí change nìkan la fẹ́ máa jẹ ni ẹ sí wà ní sí nǹkan mímọ lẹ́yìn change ni ẹ bọ̀dá mi kò dábẹ́ ṣe ń ṣe yìí o jọ̀dá o dáhùn bọ̀dá mi. ṣé kí n sọ nǹkan fún ẹ sàn. sórí ibi tí mo ti ṣiṣẹ́ ìṣèpọ̀ kan ìdápò kan tó parakun náà yẹn ń gbà ìyá náà mọ́lẹ́jì tí ọba mọ́lẹ́jì ń sìn bí ọmọ apààyàn nǹkan gbẹ kọ́ọ̀sì sójú máa ṣe ẹlẹ́sìn ni pé oníkọ́ ni Friday. bẹ́ẹ̀ ni sà ní Friday. tó bá di Saturday lọ́la am kọ́ wọn bọ̀ wá. ẹ dúró bọ̀dá mi mo sọ fún mi pé owó sukùl mi náà. máa wù àti kó dọ̀la báyìí dọ̀la ẹni máa ṣe. jẹ́ mi iná ẹgbẹ́ ọkùnrin yẹn ṣé wọ́n yà ní mọ́mí wọn ìyàwó wọn ni. wọ́n ti jáde ó ti lọ sí ṣọ́ọ̀bù. ìdẹ̀ ń pa mi mo kó bẹ́ẹ̀ máa rí kọ̀ọ̀tẹ̀ ìdìbò ẹni àṣà ẹ mo báyìí mi ní mo báyìí lọ. owó sàṣì àlàyé délẹ̀ lẹ̀ owó ní kókó sẹ́gbà tí mo wá fi fọ èsì tí ò bá ti fọwọ́ nínú ìwé ti sọ sí èmi wá kọjá lọ lẹ́gbàá mọ́ báyìí. èmi wá dé látàárọ̀ tí mo sọ yín báyìí. èmi wá sọ pé àwa mélòó ní lágbè ọ̀hán ní ṣẹ́gbẹ́ yẹn jẹ́ pé ti sọ̀rọ̀ mọ́. nígbà tí mo ti sọ pé èmi ta àgbègbè èkó ọ̀hán ní owó ní sọ́kó wà lẹ́lẹ̀ ṣé ìgbà wa ní owó ní sẹ́kó wà lè sọ gbọ́dọ̀ wọ̀ lẹ́lẹ̀ àwọn akọ́nà wọn pẹ̀lú èmi ò dáhùn o èmi dáhùn o orí mi tèmi kò ní sá rárá ó fẹ́ bí ṣe máa sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ sàkàsàkà lẹ́nu ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ kọ́mọ̀ràn mi létí ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ sọ̀kàsàkà ẹ̀ẹ́dẹ̀ ara tèmi tó ọdún yóò lè bá ti lè sọ sí wọn náà ó ti ọmọ kékeré gẹ́gẹ́ bá ti lè sọ. àmọ́ síbẹ̀síbẹ̀ náà èyí ò wá tó kẹfì ronú síra yín léṣe ẹ fọkàn ara yín balẹ̀. dáàdì ọmọkẹ́ ẹ dákun ẹ mọ̀ ronú ẹ mọ̀ ṣe ru èèyàn méjì di tèèyàn kan ẹ ṣàánú mi ẹ dákun ṣé bí mo ṣe rí lórí wọ́n ló tọ̀tọ̀ yìí tí mo mọ bí ó ṣe rówó ṣe rán owó tí mo ṣe rí. dáàdì ọmọkẹ́ ọlá yín náà ni. ọlá mi kọ́ olómi yín má di púpọ̀ náà ni. ṣé gàárì ni wọ́n mú lọ́sàn-án yìí gàárì. ẹ sọ máa ronú mọ́.
Ramin sawa. Kabi. Ọba agbára wa sabi nù. Kabi. Mama, ọba má jẹ̀mú kọ́sí yẹn mọ̀ sabi nù. Kabi tu yi. Jẹ́ ara ma sawa. Kabi. Mama, ọba má jẹ̀mú ní kẹ́ntìrì lọ́wọ́ yín dáadáa. Ǹjẹ́ ẹni ọmọkùnrin kan nílùú òkèrè bí wọ́n sabi nù. Kabi tu yi. Mama o, sí ẹ lè ṣe kìlọ̀ fìlọ̀ fún eléyìí dáadáa wọ́n sabi nù. Kabi tu yi. Mama, ǹjẹ́ gbọ́ ìkìlọ̀ bí? Eli ṣe bí àwọn kàkọ́. Mama, onímọ̀jẹ̀mú ní sẹ́yìn lè gbọ́ ìkìlọ̀ bí? Wọ́n sabi nù. Eli mi. Mama ìbínú rẹ o. Màlíbù ni o. Wọ́n sáwà. Eli ṣe bí àlọ́ kàkọ́. Wọ́n sáwà. Ìbínú kan máa dé wàsábì nà wá. Kabi tu yi. Ikọ̀ yóò gbọ́dọ̀ bínú. Bọ́lá ti lè bínú wàsábì nà. Kabi tu yi. Lórúkọ Jésù kò ní jẹ̀bi. Ẹ kìlọ̀ fẹ́lẹ̀ dáadáa. Rábà sàwà. Kabi tu yi. Mama ẹ kìlọ̀ fẹ́ yí dáadáa o wàsábì nà. Kabi tu yi. Mama ẹ bá gbá kìlọ̀ yẹn wàsábì nà. Kabi tu yi. Àlàáfíà ni fún mi ènìyàn. Hello, yàrá ọmọ kẹ́nu àbí. Káàsán ẹgbẹ́jọ́ mẹ́ta ẹkú tọ́jú lọ àwọn náà ń bẹ wọn gbọ́. Àwọn náà ń bẹ ní kí n sọ fún yín pé bọ̀dá mi báwọn fẹ́ rí wọn lónìí sọ́la kò sí ọ̀nà ṣiṣẹ́ fún wọn. Wọ́n láwọn òṣìṣẹ́ wọ́n sì lè mọ kí yín. Kò láyọ̀ láàmú ní wọn. Ẹ̀wù àlébi ń parí kò sí kí àlébi. Ẹ̀wù ìjẹ̀bẹ́ tó ń sùn. Méjìlá àkọ́kọ́ tábà mi yọ̀ wọlé. Ẹ máa ń lẹ́ o. Ẹ dákun. Ẹ dákun mo ní sí oko kékeré kan ni ṣé ẹ lè bá ń ṣe. Ẹ dákun mọ́ bínú ìyàwó o sẹ́ẹ̀rì tẹ́ ẹ rí a ní ìsìn bá a ṣe mọ́ ẹ dákun sáà jẹ́ alágbàsí. Oṣù mi o. Àbí ṣé ìrì tẹ́ ẹ rí wa ìyá wa ṣé bá a ṣe wà ájọ àwọn ará bí àwọn egede ni tí wọ́n bá wọn ṣiṣẹ́ àgbàṣe. ẹ wá gbà. Múra yín ni èyí lọ́dàra alẹ̀ bí kíní yìí. Àmọ́ dáná ẹ ìyá wa. Mo tí mo máa ń sọ̀rọ̀ yìí káàdé gbogbo àgbà kan lórí wọn máa ń rí bẹ́ẹ̀ bí ìbá ti ń dàgbà máa ń dàgbà sóòsì sáárán ni. Wọ ẹlẹ́nu súnmọ́. Ẹ dákun ìyá sọ̀rọ̀ ẹyin gé lọ́wọ́ àbẹ̀ gé lẹ́sẹ̀ nígbà tẹ́ ń gbé sí oko tẹ́ ń lọ wá ṣé ẹ lè fi sóko lo àwọn tó tẹ́ gbé sínú ilé. Wọn ò ní àwọn nìkan ló kù ní wọ́n ti lé mọ́ wọn lọ. wọ́n ti rán ogun wọn sọ́ọ̀tọ̀. Tí ẹ tí mo rò Sórí yín pé báyìí. Ẹ̀yin ṣe oko ṣé ẹ bá ṣe oko ẹ ṣe o ẹ ṣe èwo lọ́wọ́ abájá. ọjọ́ ìgbàgbà ẹ náà wọ́n. ẹ bọ̀ sọ́wọ́ àgbà ẹ wọ́ géèjì lọ́rùn. Ọmọ ìjọba ni mí. Ó lé mi ọ̀nàrùn ọ̀fẹ́ pa mí àbí ọmọ ìjọba ni mí. Wá pa mí padà wá pa mí. Olórí burúkú. Ẹ wọ ẹ lẹ́sà mọ̀ fàdúrà lọ́wọ́ lọ́wọ́ tó wá dúrà yín gẹ́gẹ́ ló sí kókó o. Ọ̀gá ìlú máa bọ̀ níbẹ̀ ní ìwọ̀lẹ̀ ẹni mo fẹ́ dé. Ó sì ẹ́ o bàbá náà sì ẹ́ o. Ó ti da yóò dé báwọn ó da yóò dé olórí ibú ẹ̀gbọ́n ọ̀gbọ́n látàrọ̀ àtàwọn ti jáde yìí mo ti dún bí láti dá àti dájú mo ti wá ń bí lónìí tí mo sọ pé ń gbowó mi ọ̀rọ̀ owó lé san ọ̀nà ọ̀rọ̀ fáwọn àwọn ẹgbẹ́ ìwá ṣẹ̀ṣẹ̀ ìwò òṣìṣẹ́ ọ̀sàbọ̀ ó dà ó sílẹ̀kùn onílù ọkùnrin àdó lè sílẹ̀kùn a ní ọ̀sí ó ní ọ̀sí òní òní náà ní ìlọ́la ọ̀sí sí òní náà ní ẹlẹ́rìí ọ̀yà
irọ́ o àná ni lọ́ọ́ jáde ńlẹ̀ yìí ọ̀rọ̀ wọlé sàn ológun ọ̀rọ̀ wọlé sàn ọdún ló ti ní lálá nǹkan ló bá ẹgbẹ́ ló black and white ẹgbẹ́ ló black and white wọ́n lo ẹgbẹ́ mi báyọ̀ jà ní. ọdún ló fún mi. bọ́dà mi. lórí jẹun wọ́n ní sùn. bọ́dà mi jò. jẹun àní ó jẹun. bọ́dà mi. ọ̀nà fóònù. ẹ báyọ̀ jà ní. owó lè yí ẹsẹ̀ ọ̀bọ̀bí ọgbà sínú ẹ ilé ọ̀ká kankan o ilé àlọ́ ta ni bọ́lá ibùkún yóò rówó ọmọ jẹ̀rì ilé yẹn. kò sí mi ò ní sẹ́mi ilé ìwà lè rí lápò owó kí ni o lè ní ẹ bá mi sẹ́ mi ẹ bá mi sẹ́ oyin sì bẹ́ẹ̀ ẹ wàá tọ́ mi lápò kẹ́kẹ́ kó fowó wọ́n wà náà. ọmọ ilẹ̀ ilé o. Well done, guys. Every shell. Bàbá Rọ́mọ kí àbí kí náà ń pè ẹ́. Kí ló fà jòkó? Ó ti ṣe kí ni? Ó ṣe kí ni? Ó rẹ̀ ìrẹ̀ náà ló dẹ̀ ló máa pẹ́. Ṣé tó bá dalẹ̀ wàá sọ fún máa gbowó iṣẹ́ àbí? Ẹ́ tó máa sọ fún máa kà. Ta ló fọ́ gbogbo àwọn blọ́ọ̀kì yìí? Yíyọ má wọrí ó yọ ṣubú ní àbí torí tó bá di alẹ́ yìí tó báyìí ni wàá fi ka owó ẹ̀. má wọrí tó bá di alẹ́ kó wá gbowó iṣẹ́ lọ́wọ́ mi ó gbé búlọ́ọ̀kù bíi méjì òjò kó kalẹ̀ sí bíbá yé àbí má wọrí ẹ má ṣe. ẹ lẹ́nlẹ́ o. bàbá. ọ̀lẹ́ náà ẹ pẹ̀lẹ́ ọkọ rẹ ń kọ́. wọ́n sáré jáde ní ìsìn. ó sáré jáde tó àsìkò tí ó yẹ kó sanwó lé òtítọ́. bàbá nípa owó ilé yín náà bá jáde á san. ẹ san lẹ́kọ́ ti bẹ̀mẹ̀ méjì sílé ẹgbẹ́ yín ló black and white ẹ̀ rí yín lò. á fún yín bàbá ẹ dákun. nígbà wo sígbà wo. òní náà lẹ́kùn lé o òní náà ni òní inú ilé náà ni ó lè bá mi inú ilé ni ó lè bá mi inú ilé tí ó lè bá mi lónìí ni ibi tí ó. ṣé nípa owó ilé yín á sanwó ilé yín. ẹ kúlé o. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. balẹ̀ mi. ẹ màmá ẹ jẹ bá bẹ̀ wá lẹ́bẹ̀ yẹ jẹ dìde ẹ wá máa lọ ẹ ṣe ìgbà tọ́mọ yín lù yàn pátá ẹ̀ dẹ̀ dìde ẹ máa lọ. tí eléyàn ara dẹ̀dẹ̀ yín náà
ẹ̀dẹ̀jọ ẹ̀wọ̀ ẹ̀gbọ́n wa àwọn náà fún wa ní jíjẹ fún wọn àwọn náà gbọ́ èmi àti mọ̀mọ́ ẹ̀jọ ẹ̀sán lọ dáàdì ẹ̀jọ ẹ̀jọ. ẹjẹ máa lọ tẹ bá dé fọ́ọ̀tì lọ máa ní ojú ẹjẹ máa lọ màmá ẹ̀jíjẹ máa lọ. dáàdì ẹ̀jọ ẹ̀sán lọ ẹ̀jọ. dáàdì alága àwọn ọmọ tí ó pa ẹ̀gbọ́n ti tèmi ẹ wá débi ìṣe àmọ́ àbọ̀ ọmọ yín kan lẹ́yìn wa ń bẹ̀ mí kí ni kébì fi ṣe tó ní bí àìfẹ́sẹ̀ wa ń bẹ̀ mí sọ ní kẹ́gbọ́n tèmi jí ni tó ní kẹ́gbọ́n tèmi jí ni ẹ wá ń bẹ̀ mí rẹ́bẹ̀ ìyàwó lẹ́ wá ń bẹ̀ mí rẹ́bẹ̀ ìyàwó lẹ́ ń bẹ̀ mí ẹjọ́ yín kọ̀ tó bá ti pé gẹ́gẹ́ bá fi sẹ́nu ọ̀nà tó mú yín tó jẹ́ níbi wọlé ẹ wá máa bẹ̀ wá bí ẹ máa kúlẹ̀ àmọ̀ bá sẹ́yìn kúlẹ̀ tẹ́ wá sóní kọ́ máa dín ní ọmọ tí yóò ṣe pàbúrò ti tiẹ̀ kò ṣe pàbúrò ti tiẹ̀ tó sáré pẹ́ tèmi ló wá pa ìṣesùnbù èsùn rọra yín àbí èsù jẹjẹ lè sùn jókòó àbí sùn kọ́ lẹ́tà sí ní pẹ́ẹ́dẹ́ lábà. nígbà tí ẹgbẹ́ rẹ yóò pa ẹ̀kọ́ ní tèmi nígbà pé láfẹ́ bẹ́ẹ̀. ẹ jáde nílé wa jáde ẹ jáde ẹ jáde nílé wa. ọ̀rẹ́ mi ọ̀yẹ́ àbó mi sílé ọ̀bọ̀dá mi náà lẹ́ ronú sí ewé kò ní bọ́ lára kíkẹ́ lójú àmọ́ mọ̀ sí i ó lọ tó kú fi wọ́n síbẹ̀ yóò bá yọ wọ́n ọ̀dà ní sígbà tẹ́ bá ohun tẹ́ bá ṣe ra yín léṣe tó ló di yín bá kú ó rí kí wọ́n jáde gba mélòó náà ni ó kàn tán lójú ni ojú ló pẹ́ sí ọ̀nà òjì náà. ọ̀dà kankan mọ̀ tiẹ̀. mọ́ mi ẹ má ronú mọ́ o ẹ má wọ ẹ má sì yọnu wọn ó dé láìpẹ́. tó o gbọ́ pé wọ́n kan géètì ni. Tani yẹn náà ta ló fẹ́ bá géètì jẹ́ kí ìṣe yín náà tani yẹn. ọ̀gá wo lẹ́ ń béèrè. ìlà ìṣe kìíní ẹ ta ni ẹ ta lẹ́ béèrè o. ọ̀gá onílé ni mo béèrè. ọ̀gá wo. ọ̀gá onílé wọn ṣàánú fún mi. ọ̀gá bisi. wọ́n máa ṣàánú mi. wọ́n ṣàánú fún yín. jẹ́ ká wọlé. ẹ má lọ bẹ́ẹ̀. ẹjọ́ torí ọlọ́run má kò bá mi ẹjọ́ kí ṣe yín náà ẹlẹ́fẹ̀ máa lọ ẹgbẹ́ máa wọlé dúró àgbà kí ló ṣe yín náà. ìpínlẹ̀ náà ti wá. ìlú òkè ni. ìlú òkè bí sí. kò sí kankan bẹ́ẹ̀ ọ̀gá tó máa ṣàánú fún mi kò sí kankan bẹ́ẹ̀ aláàánú mi ni wọ́n máa ṣàánú fún mi. àwọn oníbàárà àwọn afọ́jú yìí wọ́n máa ń ṣàánú fún mi. lọ́ọ̀sì friday ló máa ń wá. kò sí kankan tó wà bẹ́ẹ̀ o. kí ló orúkọ yìí náà. àdínú òkè ni mo ti wá ìyá. I say, what's your name? No go school, no go. mo jẹ́ ká máa bọ̀ jẹ́ ká máa bọ̀. ẹ máa bọ̀ ń bí ẹ máa bọ̀ ń bí. ẹ káàsán bàbá dáadáa ọ̀gá dáadáa ẹ káàsán ẹ̀yin mo bá béèrè o ẹ ṣeun o. ẹ pẹ̀lẹ́ màmá. ẹ ṣeun sà àdúgbò náà ni mò ń gbé mo gbọ́ pé ẹ bá ń ṣàánú bá wá bíi pé kẹ́sàánú mi o kẹ́sàánú mi gbàdúgbà tí mo ti dáadáa mo bá jáde pé kẹ́sàánú mi o. ẹ pẹ̀lẹ́ mà ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ládùúgbò ilé ma ẹni ẹni ní lọ́wọ́ financially and ṣe rí bí mo ṣe wà lóòótọ́ change pọ̀ lọ́wọ́ mi gan but little amount tí mo máa fún yín so tó bá di next week ẹ lè padà wá tàbí kẹ́rán kan lára àwọn ọmọ yín kí wọ́n wá ṣẹ́gbọ́ ẹ ní bínú owó yẹn pọ̀ lọ́wọ́ mi báyìí. ẹ ṣe ọlọ́run fún yín ọlọ́run fún ọmọ yín lókè ní ìdààmú o. ẹ má gbàgbé o ẹran àwọn ọmọ yín kọ́ra àwọn ẹran sí mi. ẹ ṣeun o tí yóò dá tó dà ní bàjẹ́ o ẹ ṣe ọlọ́run fún yín. mo bá mi ṣígè fún wọn ẹ máa lọ yá. ẹ̀rín síwájú kẹrin gbogbo ẹni nìkan. ẹ bá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá yín o ẹ bá dúpẹ́ o ẹ bá dúpẹ́ o ẹ ṣe mi bá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá yín o ẹ bá dúpẹ́ o ẹ bá dúpẹ́ o.
Rolling. Látijọ́ yìí. Ẹni tí mo jẹ́ wàá gbowó ọ̀nì yìí o. Ẹni sì gbọ́ máa fún yín mọ́ mi ti ṣàlàyé fún mi bí mo ṣe ń dé náà ọ̀rọ̀ owó yìí náà máa ń kọ́kọ́ fẹnu lé fún sáà lágbára ọ̀dọ́ máa tẹ́sítì owó yẹn sórí àkáǹtì àwọn tajọ́ ń gbé wọn máa gbowó yẹn fún mi ẹ má bì. Ẹ dákun ọlá tí yín mo wò tí ò bá jẹ́ ọlá tí yín ọlọ́pàá mo fẹ́ gbé wá. Ẹ má wọ ọ̀dọ̀ aláàánú wa tẹ́ ní kí n lọ wọ́n ti gbé oúnjẹ fún mi sóò mo ti gbé sínú ilé òun náà mo ní kí n wá sọ. Ọlọ́run ṣe ọmọ ẹgbọ́ ta la láàánú yín. Ẹni tí mo ní ìgbà tí òsì kankan tá a jẹ ńgbà lọ bẹ́ẹ̀ ni mo bá ń rán ọmọ ẹ̀ pé kọ́kọ́ lè. ìgbà máa lọ tì í. Ọlá yìí gan mo wò ó bá ṣe ọlá yìí má gbà ní ìlú. Ẹ máa ń lọ. Ẹ ṣe wò. Màá ṣètò owó yín. Baby. Wow. I'm okay. Báwo ni? No, okay. O ti keep àwọn ọkùnrin ẹ̀yìn ọ̀kẹ́. Very good. Kí ló wá sí báyìí? No, say rice. Wọ́n ti rice. Yes. Afa. I'm okay. Báwo ló ṣe rí ìgbà sí pẹ̀lú ọ̀dọ́ wọn? Baby, ó tẹ́ mi ní. Mo ṣe ọyọ aláìkẹ lórí pé bíbá yẹn wà òkè ju ọ̀dọ̀ mọ́ mi. And by the time tí máa parí pẹ̀lú bí tí mo ṣe lọ́wọ́ ẹ̀ baby wà fọ́. Mi máa fọ́. Wà fọ́. Yes. Tí máa parí bẹ́ẹ̀ ṣé wà lè lọ́wọ́ ẹ̀? Why not? Mi máa lọ mọ́. Òun lè lọ. Ṣé o tọ́jú mi tó? Ìfẹ́ mi, ṣé mi mèrè ṣe? Mèrè ṣe lọ. Mo mèrè ṣe lọ́dọ̀. Okay, I'll try. Baby. Yes. Baby. Yes. Ṣé lè rò pé ọ̀sẹ̀ méjì yàn tí mo pẹ́ jù? Torí mo promise mọ́ mi pé tó bá ń bọ̀ wà bá wọn mú ọ̀dà. Mo jẹ́ mọ̀ pé bí mọ́ mi ṣe wà yẹn. Health wọn máa ní àwọn drugs kọ̀ọ̀kan. Àwọn drugs wọn lè tán. Kò sí ìnáwó tó máa ṣe mọ́ mi, wọn lè bí inú ìfẹ́ mi, wọn lè bí. Mo mọ̀ pé bó ṣe ń ṣe ẹni pé tó bá lè kọjá síbẹ̀ yẹn. Tó bóyá máa ṣí àwọn. Èmi ò tẹ́ lè jẹ́ kán gba ìfẹ́ mi o. Thank you.
Hello? Hello, sir. Hello, sir. Yes, sir. Sir? Hello, to an airport. Okay, sir, ṣé ti Canada ni àbí Nigeria? Nigeria? Okay, sir. Okay, sir. But sir, sọ pé máa dé ní time, sir. Oh, okay, sir. 15 minutes. Màá make sure pé mo débẹ̀ yẹn, sir. Mo máa pick in sin. Máa pick in sin. Okay, sir. Okay, sir. Ah! Hi! Rubbish. Ẹ̀dá sẹ́yìn ṣá. Bá mi sọ tẹ́lẹ̀ náà. Gbogbo àwọn pé mo ti fẹ́yàwó sínú ilé wọn ṣá. Mi ò lè sọ fún bèbí náà tẹ́lẹ̀. Ìṣẹ́já. Káì! Síwèrè, á ti wèrè bọ́ọ̀nà ni, á ṣe owó ẹ ṣe lọ́nà ni. Adé. Baby. Dídí ó tètè dé o lọ bí tó lọ fẹ́ lọ mọ́. Mo ń lo àwọn ọ̀rọ̀ kan wọ́n important tí ẹ kí n sọ fún ẹ. Ọ̀rọ̀ tó wà important. But mo ń jáde báyìí náà. Èmi gan-an mo fẹ́ sáré débì kan, àmọ́ ọ̀rọ̀ kan wọ́n important tí mo fẹ́ sọ fún ẹ. But ó sáré báyìí, mo ti mórí lébi tí mò ń lọ kó tó dé. Please now, jẹ́ ká wọlé ká tètè sàn. Mi ò fẹ́ wọlé padà. Sí ọ̀rọ̀ tó fẹ́ sọ fún mi yẹn kò sí nǹkan tó lè sọ ń bí báyìí ni. Kò jẹ́ ká sọ instead tí màá tún fi padà sínú ilé. Mo lọ sọ́dọ̀ dókítà. Dókítà dẹ̀ confirm pé mo ti lóyún ọ̀sẹ̀ méjì. Baby. Yes. Me understand it, Dada. Maybe you can try to explain it better. So Mali understand nǹkan tó ń sọ nípa. Okay. Mo lọ sọ́dọ̀ dókítà. Dókítà dẹ̀ test. Mi dẹ̀ confirm pé mo ti lóyún. So yes. O ti ní 2 weeks. Okay. Thank you. Máa lọ kí n má padà dé àmà fún ẹbí tó. You understand? Okay. Ọ̀rẹ́ bí mo ṣe wọlé bọ̀ sí àwọn nǹkan kan yà mí lẹ́nu tó ń dàbí àjèjì lára nínú ilé lára nítorí ìdíje táyé lè tó dúró wájú mi gan pàápàá. Kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi? Ọ̀rẹ́ kò yẹ kí yẹn bẹ̀rẹ̀ ní tuntun náà o ṣàwọn èmi náà o mọ̀ pé big boy ni mí màá dẹ̀ ṣayé èmi mo gba bọ́ọ̀ yẹn sẹ́nu ọ̀nà pé kó máa ṣe gate man fún mi. Kò tó fẹ́ kí n dé láti Amẹ́ríkà mọ́. Aṣọ̀rọ̀ l'Amẹ́ríkà níjẹta só fẹ́ gbalé mọ́ mi lórí ni. Understand ọ̀rẹ́ mi. O bá mi sọ pé ò ń bọ̀ náà o kàn déédéé dé o. Mi ò lọ́rọ̀ pẹ̀lú ẹ mọ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ́ bí mo ṣe ń wojú ẹ̀. Mo máa kó òun lé lónìí. Bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ mo máa kẹ́rù mo máa kó òun lé. Ọ̀rẹ́ má ṣe yẹn náà má ṣe yẹn àjọ tí mo máa ṣe ta ni ẹ́ kọjú sí mi bá mi sọ̀rọ̀ ta ni ẹ́. Ṣé wọn náà ń pè ní Jẹ̀bú tí mo wọlé sí? Wọ́n ní gate man tí mi ìsanwó fún tòde ẹ́ ṣiṣẹ́ nu lé mi. Àwọn shut up now. Ṣé mo bí ẹni question lọ́wọ́ ẹ̀? Gate man mi ni. Gate man. Ṣé o mọ̀ pé nǹkan ló ní ilé ṣá? Èmi ni mo kọ́lé mi mo kàn fi sínú ilé pé kó máa sọ́lé fún mi kí n fi dé láti Amẹ́ríkà. Inú ilé máa tàn jàrà kó máa jẹ́ pé bóyá lé máa wó mọ́ mi lórí. Ìṣe bó ṣe ṣàlàyé fún mi nìyẹn bàbá. Wọ́n ṣe wọ́n máa níṣẹ́ ṣe. Máa ṣiṣẹ́ bàbá. Máa sanwó fún ẹ. Sówó tó ń fún ẹ tú ẹ lò. Ló ń fún mi 7,000 ló fún mi lóṣù. Àtòlú náà máa bẹ̀rẹ̀ sí fún ẹ ní 15,000 naira. Wàá mọ̀ jẹun, wàá mọ̀ mu, o máa máa lórí ìyẹn. Àdé o. Bí mo yẹ sọ́ọ̀sì, ọ̀kẹ́rù ẹ̀mí fẹ́rẹ́ anybody. Ló bá tán. Gate man padà sáyẹ my friend. Ló bá tán. Fẹ́rẹ́ anybody inú ilé mi. Tó gbọ́ náà.
wọ́n ní kó ra kẹ́rù ẹ̀ kó máa lọ iṣẹ́ tán. Kó rò kó yáwó yọ. Adé ṣó pẹ̀lú ọ̀rọ̀ tó bá mi sọ sá. Ṣé mo ṣọ́? Yes. Ṣé mo bọ́ sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lánàá? Adé kí nìkan tó ń bá mi sọ? Ó bá mi sọ pé ìwọ kọ́ ló ní ilé o. Ó tún sọ fún mi gan pé ó ti fẹ́ parí sáìtì ẹ̀ pé ìwọ ló ní bíbá ẹ ló sọ fún mi náà. Mi ní lọ síbi kankan o. Wà á lọ bí kan o. Ó lọ bí kan o. Jókòó síbẹ̀. Adé ó ń tan rẹ̀ mí ní lọ sí ibi kankan. Ó máa wá dé wá bá mi bíbá ni. Wọlé. Five pure water. Five pure water. Kí ló ṣe tó ń ṣe kíní kí ló agbẹ́ ẹ̀gbọ́n pọ̀ ju pẹ̀lú nǹkan tó ń ta lọ kí ló ṣe tó ń fa ní ìgbésí tó ń lọ. Five pure water. Five pure water. Ṣé ẹjọ́ lè fẹ́ ròdà bẹ́ẹ̀ bá mi ra jà? Ó ti fẹ́ ìjẹni tó ta pure water. Ẹ wọ́n sọ̀rọ̀ sí kí n máa lọ. Ẹ ṣáájú. Five pure water. Béèrè kí ló ṣẹlẹ̀ tẹ́ ń kalẹ̀kùn bẹ́ẹ̀ yẹn. Béèrè yẹn ni èèyàn tálẹ́ ní tẹ́ béèrè èèyàn ní máa lórúkọ. Ìyá ará ọmọkẹ́ la béèrè. Ìyá ará ọmọkẹ́. Kò sẹ́ni tí ń jẹ́ ará ọmọkẹ́ nu ilé. Ibi là ń gbé. Ibi ilẹ̀ ń gbé. Mi ò rójú yín rí bíbá yìí. Èmi ká mọ̀ á. Ibi kọ́ ẹ̀rí ẹ̀wò ẹ̀yin náà ẹ̀wò ẹ̀wò dé. Ibi náà ni ẹ̀. Ilé tuntun lé ilé ìránṣẹ́ kọ́ ni kò sẹ́ni. Ìyá ará ọmọkẹ́ ibi gangan ní gbé. Kì í ṣe bíbá yìí ìyá ará ọmọkẹ́ gbé bíi. Kọ́dà ń bọ̀. Wọ́n máa ń wo àdírẹ́sì. Mo mọ àdírẹ́sì. Ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ ni pé tẹ́ bá ti jáde sí ìta tẹ́ bá ti na títí ìjà ẹ máa ráwọn ọlọ́kadà tẹ́ bá ti fọ́ ọlọ́kadà tẹ́ bá ti fún ọmọ ọmọdé gbogbo ọlọ́kadà tẹ́ bá ti rí ó máa. Ẹ ti fún mi ní àdírẹ́sì náà ní. Tó bá ti ṣe pé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ń lọ ẹ máa gbogbo ọlọ́kadà tẹ́ bá ti fún ṣẹ́yìn tí ò mọ̀. Kí ló ṣe yín bàbá? Ló lọ́rùn èmi ò dẹ̀ wá ló ń tíì kankan lọ́wọ́. Ẹ sọ. Ọjọ́ mọ̀ lọ sí Ọba ṣe fíìmù kí ló fùfú ńkọ́? Kò sí fùfú sẹ̀mọ́ àti bíìtì ló wà. Bíìtì? Bíìtì èlò wá ni? Wàsówàsó ni o. Kò sí 20 naira. Kò sí ó ní 20 naira. Naira ń kọ́. Kò sí ó ní 30 naira.
ẹ fún wa ní méjì. méjì ìtì ni ìtì rà irú ẹran wo ni ká fún yín alẹ́ ẹran ní 400 alẹ́ ẹran ní 500. kò sí mú ní kọ̀ọ̀kan. kò sí. ẹ mọ̀ fẹ́rẹ́ sí. ká má fẹ́rẹ́ sí. ewédú lásán. ewédú lásán ló dà. Bàbá ìtumọ̀ èlé jẹ́ ìsọ owó ìṣẹ́ ti tí ìlú owó tẹ́lẹ̀ ni. Kí ló ṣe yín? Ẹ ṣe kí ni? Ẹ ló lọ́wọ́ lẹ wá nígbà yìí lẹ wá ń lóúnjẹ lórí ìlú bẹ́ẹ̀ pé ẹ̀yin lẹ gbé gba oúnjẹ lé mi lórí. Tẹ́tò mi lójú bòròbòrò bí ajá mi ló pa. Ṣé mo kó bá yín ni? Ṣé ẹ fẹ́ gbagbá lórí mi ni? ẹ máa sọ fún mọ̀mọ́ tí wọ́n bá dé ẹ dákun. Ẹ wo gbogbo ìtẹ̀sẹ̀ yìí kò kàn mí o ẹ máa bọ́ sí ìdàpọ̀ tẹ máa lọ máa fọ bọ́ ni ẹ lọ́kọ̀ púpọ̀ kọjá sí ìdàpọ̀ kẹ lọ máa fọ bọ́ jọ. Action. Action. Hello. Hello. Yeah. Ẹ̀yọ́ ta ló lè. Bíbí náà ni àdírẹ́sì nọ́mbà ẹgbẹ́ àwọn àdírẹ́sì. Àdírẹ́sì ọ̀dọ̀ wa náà ni ẹ̀yọ́ ta ló lè. Obìnrin ìyá arọ́mọkẹ́ ni ìyá arọ́mọkẹ́. Kò síyàn tó jọba yẹn bíbí. Ẹ dákun bẹ́ẹ̀ náà lẹ́níbi ìyá arọ́mọkẹ́ mú bèrè dákun. Ní kò síyàn tó jẹ́ ibi bàbá. Síyàn tó jẹ́ ìyàrá ọmọkẹ́ bá wà níbí ni a ti máa sọ fún yín. Ẹ dákun kò síyàn tó jẹ́. Bọ̀dá mi, ẹ mọ orú àwọn eléyìí. Owó náà wá tọrọ, tẹ bá ń dín ìdẹ fún kẹ́yẹ́ kó gẹ́rà tí kò ń bí báyìí. Ok, máa fi tí mo wẹ̀ máa wẹ̀. Ẹgbà. Ìṣòwò ìlú náà ni àmọ́ yá. Ok, kẹbà kí ló bàbá. Dákun ìyá arọ́mọkẹ́. Dákun ìyá arọ́mọkẹ́. Owó ìpọ̀ mo fi gba ẹ̀fí nítorí owó. Grandma. Oh, grandma. Ẹ wo ibi tó ti àmọ́ tó ti wà náà, wọ́n dẹ̀ sọ pé àwọn ń bí ìyá arọ́mọkẹ́. Ọmọ mi, ọkùnrin, táwọn lọ jáde lákàmọ́. Wọ́n ní ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀. Ọmọ rẹ̀ rẹ̀ o, ọmọ rẹ̀ rẹ̀ o, ọmọ rẹ̀ rẹ̀ o, kọjá wọlé ọmọ rẹ̀ rẹ̀ o. Ọmọ kẹ́ni. Ara ń wọ ọmọ rẹ̀ rẹ̀ o, ọmọ rẹ̀ rẹ̀ o, kọjá wọlé o. Bàbá yín nìyí ọmọ, bàbá yín nìyí o, bàbá yín nìyí o. Adúpẹ́ tọ́lọ́run kú tá àdúpẹ́ lọ́run kú o, lọ́run jáde adúpẹ́ o, adúpẹ́
bàbá rẹ̀ o.